Bluetooth mode. Elédùmarè jọ̀wọ́ bá wa tún Yorùbá ṣe o. Ó lágbára. Ẹ jẹ́ n connect. Ẹ má bínú o, mo fẹ́ try àti arrange anthem ni. Okay, let me do it this way. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi. Mo kí yín pé ẹ kú ọ̀sán, ẹ kú òwúrọ̀. Ẹ̀yin tí ilẹ̀ ṣẹ̀ mọ́ lọ́dọ̀ yín, mo kí yín pé káàárọ̀. Ẹ̀yin tí ẹ dẹ̀ wà ní àṣálẹ́, mo kí yín o. Ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú kó má bàjẹ́. Ominú ń kọ mí, inú mi ń bàjẹ́, inú mi ò dùn. Ẹ̀yin ọmọ káàárọ̀ ojíire, inú mi ò dùn. Má ṣe o. Yorùbá, inú mi ò dùn, ominú ń kọ mí.
ló dé táwa Yorùbá dẹ̀ decide pé a fẹ́ fọwọ́ lẹ́rán ká máa wòran? Kí làwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ń wò? Lẹ́nu ọjọ́ bíi mẹ́ta tàbí ọjọ́ bíi mẹ́rin tí Ìgbòho tó ti jáde tó dẹ̀ sòótọ́ wípé báyìí ló ṣe ń lọ. Bluetooth mode. Tó lọ jà níbì kan tó sọ fún àwọn wọ̀nyẹn pé àwọn ò fẹ́ wọn mọ́. Mo sọ ọ̀rọ̀ mi ẹ má ìpè. Ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ sílẹ̀ tí wọn ò ka ọ̀rọ̀ ẹ̀ sí, tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ náà dẹ̀ máa wá padà sórí ẹ̀ at last. Òun lọ̀rọ̀ mi. Mo ní iṣẹ́ yìí ò kì í ṣe iṣẹ́ bàbá wa Sunday Ìgbòho nìkan. Tí ẹ bá sọ wípé ẹ fẹ́ fọwọ́ lẹ́rán àbẹ́fẹ́ wòran ká filẹ̀ kí Ìgbòho lọ ṣe é, tí Ìgbòho bá lé àwọn Fúlàní tó bá lé wọn lọ́yọ́ state, kí ló fún yín lámì ìdánilójú wípé wọn ò ní darí sógun state? Ẹ̀yin tẹ́ ẹ bá ń fọ́lò fídíò mi ẹ mọ̀ pé mo sọ. Ẹ pín, ẹ bá mi share mẹ́sẹ̀gì rẹ́rẹ́rún nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí. Yorùbá as a nation is boiling lọ́wọ́lọ́wọ́ yìí. Lọ́wọ́lọ́wọ́ yìí ilẹ̀ Yorùbá ń boil lọ́wọ́lọ́wọ́ yìí. Mo sọ wípé tán bá sá kúrò l'Oǹdó, kí l'assurance pé wọn ò ní lọ Èkìtì? Tán bá sá l'Èkìtì, kí l'assurance pé wọn ò ní lọ s'Ògùn? Tán bá kúrò l'Ògùn, kí l'assurance pé wọn ò ní lọ sí Kwara? Ó ti délẹ̀ báyìí o. Kí lẹ̀ ń wò ẹ̀yin ọmọ Yorùbá? Mo ti sọ pé ẹ fi àwọn leader sílẹ̀ lásìkò yìí. Tí ọ̀rọ̀ bá kan pé ká fi leader alẹ̀, ẹ bá wa share message yẹn. Tọ́rọ̀ bá kan pé ẹ fi leader sílẹ̀, ẹ má tí ì pè wá, àti sọ fún yín. Hello? Kì í ṣe Koiki lẹ pè. Kì í ṣe Koiki, ẹ padà pè wá, ṣì wà lórí program. Mo sọ eré ni mo pè, àwàdà ni ó ti ń ṣe o. Ní Ògùn state, láti ọjọ́ tí bàbá wa Sunday Ìgbòho ti lọ, tán ti lọ sọ̀rọ̀ tán sọ, láti ọjọ́ yẹn làwọn Fúlàní ti bẹ̀rẹ̀ sí ní ṣòro fáwọn èèyàn wa l'Ògùn state, l'Ondo state. Màá bẹ̀rẹ̀ látòrí Ògùn state kẹ́ lè gbọ́ dáadáa. Ní ọjọ́ tí bàbá wa Ìgbòho lọ tán tilẹ̀ mọ́, ẹ má gbàgbé obìnrin tán lọ attack ní Ògùn state. Wọ́n ṣá obìnrin yẹn, wọ́n gé ọwọ́ ẹ̀. Mo ń bọ̀ kí wo bóyá máa rí fídíò yẹn fi hàn yín. Mo fẹ́ wò bóyá máa rí fídíò yẹn. Wọ́n ṣá obìnrin olóbìnrin, wọ́n gé ìka ọwọ́ ẹ̀, wọ́n gé dànù. Èmi máa ń ru ọ̀rọ̀ dáadáa kémi tó sọ. I want to see if I will get the video. I'm sorry, kò sí bí. Kí ló ń ṣe fóònù mi báyìí tí ò dẹ̀ ṣiṣẹ́ kínní? Ẹ má bínú, mo fẹ́ gbìyànjú láti good.
ẹ wo ẹ má bínú sí mi mo try àti set kìíní bluetooth kẹ́ lè gbọ́ ọ̀rọ̀ wọn dáadáa kẹ́ lè gbọ́ ọ̀rọ̀ ìyá yẹn gbogbo ohun tí màmá yẹn sọ. Okay, I got it now. Wọ́n mú màmá yẹn wọ́n lù wọ́n ṣara yamayama wọ́n ṣe màmá yẹn wọ́n ṣe báṣabàṣa at the end of the day kí ló ti bẹ̀ jáde nothing má ṣe o. Okay, manager videos. Ó ní mo wá save gbogbo fídíò mi síbẹ̀. Ìyá yẹn ni mo ń gbìyànjú àti gẹ́ẹ̀tì fídíò ibi tí wọ́n ti ń treat ọwọ́ ìyá yẹn kẹ́ wo bọ́n ṣe fi ìyá yẹn dára. Mi ò gẹ́ẹ̀tì fídíò yẹn ibi tí mo save ẹ̀ sí ìsìn. I don't know what is happening. Anyway, let me continue on my program. Kí má fi yẹn delay. Ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ wà lórí kinní pẹ̀lú alátẹ̀kan. Mo ń try àti set up kinní yẹn ni so that kò ní sí pé a fi evidence sí nǹkan tá a ṣe. Mo wá bẹ̀ gbogbo yín pápátá pé ẹ má bínú ẹ bá wa pín program yẹn because lẹ́ni mo fẹ́ boil gidi láti mo fẹ́ I'm boiling because I'm not happy. Èní ní 7 days ultimatum tí Mr. Governor fún àwọn ará bí èní ló pé ṣùgbọ́n èní tó pé yẹn láti bí ìjẹta sí àná ni Ondo state people láti ń fèsì hell on earth. We are facing hell on earth. Go. We are facing hell on earth. Mr. Governor, mi ò tí ì bínú jù o, inú mi ò kàn dùn ni torí nǹkan tí a ń kàn tà. Ní àná lára àwọn leaders wa mo wà ní Ìbàdàn lánàá nílé bàbá wa Sunday Igboho kí tẹ́ kọ́kọ́ clear yẹn fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń pè tẹ́ ń bẹ̀rù wọ́n ti ní kàn gbé wọ́n tiẹ̀ ti gbé lọ IG ti ní kàn gbé wọ́n mà ti gbé Sunday Igboho irọ́ ni o. Èmi ọmọ Lúkà tó ń bá yín sọ̀rọ̀ mo wà ń bẹ̀ lánàá mo jókòó tí wọ́n àjọ sọ̀rọ̀ àjọ ṣeré kí n tó fi wọ́n lẹ̀ kí n tó máa bọ̀ pẹ̀lú Ọláyọmí Kóìkí ẹ̀yin tẹ́ ẹ rí fídíò wa ẹ̀ rí kò sí ọlọ́pàá tó rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ nítòsí ibi tí ilé Sunday Igboho wà kò sí so ẹ fi ọkàn yín balẹ̀ lórí ibẹ̀ yẹn kò sí ewu ní ẹgbẹ̀rún ẹ̀kọ́ Sunday Igboho gbọ̀ngbọ̀n ló wà níbi tó wà ń bẹ̀ ẹ kọ́kọ́ dì yẹn mú ìyẹn wà nígbà tí màá fi padà délé lánàá ó ti ṣe bátì fóònù mi wá kú gbogbo àwọn tó ń pè mí mi ìráyè píkì call títí mo fi wá dé tí mo fi plug fóònù yẹn mo fi wá ń charge nígbà tí màá charge máa ní kí n bẹ̀rẹ̀ sí ní píkì àwọn calls ẹ bá wa share message abẹ yìí nítorí tọlọ́run ntí etí mi gbọ́ ó bani lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ wọ́n pè nínú àwọn bàbá wa tá a tún jọ ń ṣètò láti Amẹ́ríkà wọ́n pè mí pé kí ló ń ṣẹlẹ̀ l'Ondo State mo ní èmi ò tí ì gbọ́ anything wọ́n ní wọ́n sọ pé kankan ń ṣẹlẹ̀ lọ́wọ́ pé ká confam pé ọ̀wọ́ ń boil mo dẹ̀ ọ̀wọ́ ń boil èmi ò tí ì gbọ́ mo wá pe àwọn èèyàn wa tó wà ń bẹ̀ ẹ wá kí ló ṣẹlẹ̀ làwọn yẹn náà wá ṣe findings tán wá discover pé ní ìṣò àwọn Fúlàní dá àwọn student dúró níbẹ̀ lánàá tán fẹ́ kó wọn that is ìṣò Ọ̀wọ̀ Àkúrẹ́ express road wọ́n yìnbọn níbẹ̀ lánàá mọ́ àwọn student yẹn nínú wọn ẹ ti rí fídíò ẹ wò wọ́n yìnbọn mọ́ wọn lánàá a dẹ̀ gbọ́ pé wọ́n gbé ìkan lọ nínú wọn bóyá yẹn sluggish kò tètè ráyè escape wọ́n gbé lọ lánàá the same àná yẹn ní Benin Ọ̀wọ̀ express road 18-seater bus gbogbo èrò tó wà nú ẹ̀ ààrẹ nìkankan nú ẹ̀ bóyá gbogbo wọn náà ti rù lọ l'Ondo State wáyé
ẹ má gbàgbé o ìjẹta àbí jẹrin náà lọ ṣá obìnrin yẹn o tí wọ́n ṣá ìka ẹ̀ eléyìí wọ́n ṣá ibi tán ṣá mọ́nì wọ́n gé sọnù pátápátá wọ́n ṣá ojú obìnrin yẹn ṣá gbogbo ara ẹ̀ wọ́n bá obìnrin yẹn wọ́n ṣe ṣámayàmá lójú àwọn ọmọ ẹ̀ wọ́n ṣe obìnrin yẹn yámayàmá wọ́n gbé obìnrin yẹn dé hospital kìíní wọ́n reject pé àwọn ò ní lè tọ́jú ẹ̀ wọ́n gbé dé hospital kejì wọ́n láwọn ò lè tọ́jú ẹ̀ mo wo fídíò ibi tí wọ́n ti wá ń tọ́jú ọmọbìnrin yẹn omi ń bọ́ lójú mi pé yé Yorùbá because mo fìlì ìrora tí ọmọbìnrin yẹn wà mo fìlì pains tí ọmọbìnrin yẹn tó encounter jẹ́ kí blade gé ọwọ́ ẹ lásán kó gé kó mọ bó ṣe rí ká má wá sọ pé kó gé odindi ìka ẹ kúrò kán ṣá ẹ lójú ṣá ẹ ládàá ṣá ẹ ní gbogbo ara tọ̀bẹ́tọ̀bẹ́. Yorùbá tẹ́ ẹ bá gbà pé ogun ti dé mò ń sọ fún yín sí pé ogun ti dé o ẹ má tí ì pè wá. Bluetooth mode. ẹ má pè wá. Ogun ti dé tẹ́ ẹ bá gbà èmi ń sọ fún yín pé ogun ti dé. The Northerners, they have declared war against the Yorubas. We tolerated you. We give you a chance to live peacefully in our land. And what you have to do to us in return is to start to kill us, to kill our sisters, kill our brothers, kill our fellow Yoruba people. That is the reward we deserve from you, Fulanis. Wọ́n mú àwọn 18-seater bus àrí péyàn kankan ṣẹ́kù mi ìwà mọ̀ dà pé ọmọ kékeré kan tó ṣàn pariwo tó nọwọ́ onìkan ló dàbí ẹni pé ó ṣẹ́kù nu mọ́tò yẹn. Onìkan ló ṣẹ́kù nínú mọ́tò. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìṣẹ́jú kan náà àwọn àlejò wa tó ń bọ̀ láti Ọ̀ṣun. Jẹ́ kí n pè é kí n sọ ibi tí màá wà so that a lè wá bá mi. Okay. So that was yesterday. 2 times náà àtàkì wa lóńdó ṣe ti lánàá. 63, 28, 18, 62. Gbé ọ̀kadà kẹ́ máa bọ̀ ní area Ọ̀yànrúgbùlẹ̀m. Tẹ́ bá ti dé Ọ̀yànrúgbùlẹ̀m market gangan ẹ pè mí. Ibo dárúkọ yìí. Ọ̀yànrúgbùlẹ̀m market. Ọ̀gá ògo. Ọ̀yànrúgbùlẹ̀m. Ọ̀dárùbọlẹ̀, okay. Ọ̀yárùbọlẹ̀, okay. So lánàá nìkan ẹ ṣe ẹni tó sọ̀rọ̀. I am also fed up of story. These people, they are not here to joke with us. They mean their business, and their business is to kill us. Calling. Àníkẹ́ ní sùúrù. Business wọn ni kan pa wá, and wọ́n ti ń ṣe tẹ́lẹ̀. Wọ́n wá increase it now because of ipe Sunday Igboho dìde sọ̀rọ̀. Because of ipe àwa wọ̀nyí ń dìde pa à ń sọ̀rọ̀ ipe kan jáde lórí ilẹ̀ wa. They now increase the killing. Ìyẹn kéré o. Information tún wá tó wa lọ́wọ́. Ní àárọ̀ nígbà mo jáde láàárọ̀ yìí. Ẹnìkan pè mí láti Ogun State, area Ṣàngó. Tẹkuntẹkun pé òun lọ bí kan báyìí pé wọ́n pe òun pé ibì kan pé wàhálà kan ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Òun náà sọ pé àwọn Fúlàní àwọn Haúsá pé wọ́n wá àtàkì àwọn kan bẹ̀. Kí ló dé? Mo ní ẹ ní sùúrù. Ẹ jẹ́ ká fọgbọ́n tó. Tó bá débẹ̀ mo fẹ́ rí evidence. Jẹ́ kí n rí fídíò.
ó dẹ̀ lọ́bẹ̀ lóòótọ́ ó débẹ̀ ó ya fídíò ẹ bá wa share message Calling. ó ya fídíò yẹn mo rí gbogbo àrà táwọn pípù yẹn dá nínú ilé yẹn Calling. wọ́n ṣá gbogbo wọ́n bà gbogbo inú ilé yẹn jẹ́ bàbá tó nílé ó sá gba orí fẹ́ǹsì sá lọ ó gbàgbé ọmọ wọ́n mú ọmọ ẹ̀ kan wọ́n tún ṣá ọwọ́ ẹ̀ wọ́n wúndù ẹ̀ lọ́wọ́ fídíò yẹn wà lórí fóònù mi ò rí sí ni ò jẹ́ kí òun mú un tá àti ṣe látẹ̀kàn tẹ́já tí mo fi ń dìlé yín léèní ni o nígbà tó tún wá di ọwọ́ ọ̀sán pátápátá tí mo ń ṣe ìpàdé lọ́wọ́ pẹ̀lú àwọn kan ní information tún tó mi lọ́wọ́ pé láti ìdájí pé ṣe làwọn Fúlàní ń dá àwọn èèyàn dúró lọ́nà Benin ọ̀rẹ́ pé tó bá ti discover pé Yorùbá pọ́n pa wọ́n bọ̀ mo wá gbọ́ pé báwo lẹ ṣe rí evidence yẹn nìyẹn wá fi ń yé wa pé òun kan argue pé kò possible pé but òun wá pè àwọn tó wà lọ́hùn pé kóun lè confirm bóyá òótọ́ ni or not ó ní wọ́n dẹ̀ fún un ní confirmation pé it is true pé kò sẹ́ni tó lè súnmọ́ bẹ́ẹ̀ pé bọ̀ wọ́n ti pe àwọn ọlọ́pàá àtàwọn army pé àwọn army ti lọ bẹ̀ pé wọ́n ti lọ lé wọn mo bú sẹ́rìn ṣé army àti Fúlàní army tó lé. Ó ní nọ́mbà yìí ní kẹ́ máa pè sí nọ́mbà yìí ẹ jọ̀ọ́ mo ń lo di other line yẹn fi ń ṣe program lọ́wọ́ ẹ jọ̀ọ́. wọ́n ń pa àwọn èèyàn láti àná pẹ̀lú ìbínú làwọn Fúlàní fi ń ṣòro àwa dẹ̀ fọwọ́ lẹ́rán à ń wòran Mr. Governor 7 days tẹ́ ẹ fún wọn ó ti pé o 7 days lẹ fún wọn o Mr. Governor ó dẹ̀ ti pé lẹ́ni what next they are killing us what next Mr. Governor àbí ẹ̀yin ọmọ Yorùbá ẹ fẹ́ ní sùúrù dìgbà tán bá ń wọnú ilé wa bọ́n ṣe ní Benue bọ́n ṣe ní Taraba bọ́n ṣe ní Plateau ní Jos kán wọnú ilé kán pa èèyàn 25 30 kán ṣe mass burial bọ́n ṣe ní nọ́ọ̀tì yẹn ẹ fẹ́ dúró dìgbà yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ọmọ Yorùbá ikú bọ́mọ rìn ọmọ òfúnra ikú ó ń bọ́mọ rìn ọmọ òfúnra òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ pín prógrámù yìí ẹ bá mọ̀ pé iná ń jó nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ èmi ń sọ fún yín pé iná ń jó kékeré lẹ rí mo wà lọ́dọ̀ bàbá wa Ìgbòho lánàá nígbà tí information jáde wípé àwọn Fúlàní o àtàwùsá o pé wọ́n ti fún Yorùbá àti Ìgbò ní 30 days ultimatum pé kán fi kúrò nílẹ̀ wọn nígbà tí ma fi kúrò ń Ìbàdàn padà síbi tí mò ń gbé wọ́n ti change 30 days yẹn wọ́n ti change ẹ̀ sí 48 hours 48 hours náà fún àwọn Yorùbá àti Ìgbò tó wà nílẹ̀ Haúsá ṣé báwa ti ń ké fún yín pé ẹ máa bọ̀ nílé ẹ ń pariwo iṣẹ́ wo lẹ fẹ́ wá ṣe ṣebí tó bá wà láyé ló fẹ́ ṣiṣẹ́ ṣebí tó bá wà láyé ni wà rántí pé onílé kan síbẹ̀ àníkẹ́ gbórí yín sá ẹ̀kọ́ àmọ́ táwọn bá ti bí wa gbọ́ ìtàn àmọ́ àrà tí àwọn Haúsá àti Fúlàní tí wọ́n fi ojú Ìgbò rí nígbà Biafran War bọ́n ṣe pa wọ́n nípa ẹ̀sìn nípa ìyà àwa ń sọ fún yín ẹ̀yin pariwo yìí kan pè mí láti Kano òun ti gbọ́ information yẹn ṣùgbọ́n kí lóun fẹ́ dé sí oúnjẹ wo lòun tiẹ̀ fẹ́ máa jẹ iṣẹ́ wo lòun fẹ́ ṣe bó lòun fẹ́ gbọ́mọ sí mo ní àánú yín ṣe mí ó free ìjókòó sọ̀hún because they will kill you and nothing will happen bó bá sá tó wọ inú mọ́ṣáláṣí ń bẹ̀ wọ́n á pa ẹnu nínú mọ́ṣáláṣí àfáà fúnra ẹ̀ láti ẹ̀ síta fún wọn wọ́n á pa ẹ́ bó bá sá wọ police station àwọn ọlọ́pàá fúnra wọn lágbé ẹ fún wọn pé ẹ̀pá wọn á pa ẹ́ bó sá wọ army barrack àwọn army fúnra wọn á pa ẹ́ tó bá ṣàjẹ́ not fat ló gbọ́ lẹ́nu ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ́ mọ̀ náà
bó ló fẹ́ sáwọ̀ níbẹ̀ adé ń sọ fún yín pé ẹ máa bọ̀ lé ẹ̀yìn kọ̀ ẹ jòkó ẹ ń pariwo iṣẹ́ wo lẹ fẹ́ wá ṣe. tó o bá wà tó o bá kúrò lọ́hùn tó o wá bí tó o manage sọ́dọ̀ ẹnikẹ́ni bóyá ọ̀rẹ́ tàbí ẹ̀gbọ́n bàbá tàbí ẹ̀gbọ́n ìyá pending the time tí wàá settle down tí wàá lè sọ pé mo gba yàrá kan tàbí mo gba méjì títí tí wàá fi gẹ̀ẹ́tì ara ẹ tí gbogbo nǹkan á fi padà bọ̀ sípò kò dáa ju pé kó o jókòó sọ̀hún kó pa ẹ́ kó o kúrò láyé pápátá lọ. àní kẹ́ ẹ sá kẹ́ ẹ kúrò kẹ́ ẹ wálé ẹ̀yin kọ̀ ẹlẹ́ẹ̀wá it's less for you but àwọn kan ti pè pé àwọn máa wá àwọn ń bọ̀ 48 hours náà fún yín ó dẹ̀ máa láàsì lọ́la. ẹ mọ àwọn tá à ń sọ yìí tó bá ti sọ pé àwọn máa ṣòro wọn á ṣe é ẹ jẹ́ kó dọ̀la yẹn kẹ́ ẹ wò bóyá wọn ò ní pa àwọn ọmọ Yorùbá tàbí Ìgbò ní north àfi tó bá gbé ní news I can assure you pé wọ́n á pa wọ́n ní ṣá. they will kill them fact ni mo sọ fún yín tẹ́ ẹ bá mọ̀ ẹ mọ̀ lẹ́ni. that is point kan tí mo dó wà lára nǹkan tí mo bá wá lẹ́ni. mo dẹ̀ ń fi àsìkò yìí sọ ẹ mo ṣe ní ká ẹ pín mẹ́sẹ̀gì kó lọ káwọn èèyàn gbọ́ ẹ̀yin tẹ́ bá gbọ́ ẹ sọ fáwọn tí ò rí gbọ́ yí pé ẹ̀bẹ̀ lábẹ́ gbogbo ẹ̀yin tọ́lọ́run kẹ́tẹ̀ ní ilé ẹ dìde ìrànlọ́wọ́ fáwọn tó bá sá wá láti north because I can guarantee you pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sá wá láti wákàtí lọ. ẹ ṣe ìrànlọ́wọ́ fún wọn ẹni tẹ́ bá nípa láti fún ní yàrá kan àbí méjì kó tiẹ̀ sì máa gbé ná dìgbà tọkàn yẹn abalẹ̀ tá a rí àyè sanwó ẹ fún ẹni bá dẹ̀ lágbára láti sanwó nínú wọn ẹ jẹ́ kó sanwó fún yín ẹ má gbowó àgbàjù lọ́wọ́ wọn débi tí wọ́n á ti máa regret. àsìkò ìrànlọ́wọ́ rèé àwa ọmọ Yorùbá mo dẹ̀ bẹ̀ yín tẹ́ bá lè dìde ẹ dìde kẹ́ set up committee láti ràn láti gbé ìrànlọ́wọ́ dìde fún gbogbo àwọn tó bá fẹ́ wá láti north. You must help them. ẹ gbọ́dọ̀ dìde ìrànlọ́wọ́ fún wọn ẹ fún wọn nílé ẹ fún wọn lóúnjẹ because they have declared war on us. tẹ́ ẹ bá mọ̀ èmi sọ fún yín pé it is true they have declared the war. àwa mọ̀ ọjọ́ tá a live lálàáfíà tá a yọ wọ́n lẹ́nu gan wọ́n dédé ń pa àwọn èèyàn wa they will kill them and the federal government will not do anything. People are just shouting ẹ pariwo ti Buhari ṣé àsìkò Buhari lè irú ẹ̀ṣẹ̀ ìṣẹ̀lẹ̀ ni. It has been like this for long. It has been like this for quite long. It's not new. Àsìkò Buhari lójú wa wá là táṣẹ̀ wá mọ̀ pé Yorùbá ti tán tábà dìde. That is just the difference. Kò ṣe bẹ̀rẹ̀. Tẹ́ ẹ bá mọ̀ kẹ́ mọ̀. Àwa ń sọ fún yín ẹ̀yin kan káwọ́ lẹ́rọ ẹni kò tí ì dé ilé ti yín ẹ mọ̀ pé oyè tó kanra Ìwó dandan ó máa kanra Ẹdẹ ó máa kanra Ẹdẹ wọ́n ń pààyàn níbẹ̀ yẹn oní kò kàn ẹ́ ìwọ mọ̀ pé ìró tó bí o ṣe ní kò kàn ẹ́ yẹn ẹgbà tó bá pàwọ́dún ẹnìkan á ní kò kàn òun and that is how it will be títí tá fi carry everybody. àwa ń sọ nísìnyí à ń bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ wà ní north ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ lẹ́bí níbẹ̀ tẹ́ ń gbọ́ Ọmọlúkà lọ́wọ́lọ́wọ́ ẹ sọ fún wọn kàn máa bọ̀ lé ilé ti tó lọ ẹ jẹ́ kàn máa bọ̀ tó o bá wà nílẹ̀ Yorùbá tí ó jẹ́ ilẹ̀ tiẹ̀ tó o bá tiẹ̀ rántí ilé bàbá ẹ mọ́ sọ Yorùbá jẹ́ fi ìdí ẹ̀ múlẹ̀ fún wọn kàn mọ̀ pé Yorùbá ni ẹ́ torí àwọn Fúlàní yẹn míì wọ́n gbọ́ Yorùbá ju ọmọ Yorùbá lọ ìwọ fi ìdí ẹ̀ múlẹ̀ ipò ọmọ Yorùbá ni ẹ́ wọ́n á provide iṣẹ́ ta wàá sì ríbi tí wàá sùn tí wàá kọ́ ọmọ ẹ̀ sí tí wàá gbéyàwó ẹ̀ sí títí di àkókò tí wàá lè settle down dáadáa. tó o bá wà tó o bá convenient ní ibi tó o bá wà ó dáa ju pé kó o wà convenient nínú pósí lọ nínú ilẹ̀. Leave the north and come back home. Leave the north and come back home.
mò ń sọ tẹ́ bá dẹ̀ ti thank you Alhaji Aremu kó ní kálukú kó lọ gbára ẹ̀ dì ẹ̀jẹ̀ ewé ẹ̀jẹ̀ gbò ẹ̀jẹ̀ gbòǹgbò igi ẹ̀jẹ̀ èpo igi ẹ̀mẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ilé tẹ́ bá lè jẹ sí ara yín torí pé kí ni ikú ti bọ́mọ rìn báyìí o ọmọ tiẹ̀ ti wá fúnra bọ̀ tí ikú ti bà nǹkan jẹ́ kó tó di bọ́mọ fúnra òun lọ̀rọ̀ tó wà nílẹ̀. That is just the beginning. Tẹ́ ẹ bá mọ̀ àwa mọ Fúlàní kọjá gbogbo wọ̀nyẹn. We know them to be the most brutal terrorists in the whole Africa. Fought in the whole world. Fought in the whole world. Wọ́n á pa ẹ̀rù á bà yín. Ṣé mọ̀ pé kékeré iṣẹ́ tó yẹ kí federal government ṣe Ìgbòho lọ ṣe wọ́n ń dúnkùkù làjà wọn làwọn fẹ́ wá gbé Ìgbòho àwa ti sọ tán bá gbìyànjú ẹ̀ wọ́n á gbàlejò 100,000 youth ní Abuja 100,000 Yorùbá youth wọ́n á gbà l'Abuja níṣẹ́ ni ò ní sí local government kan nílẹ̀ Yorùbá tí bọ́ọ̀sì mẹ́wàá ò ti ní dìde so wọ́n wá mọ̀ pé yes tabadẹ̀ ti ń lọ àwa àtẹni ni a máa kẹ́ni wa dání Aso Rock a mọ̀ pé àwọn gbàlejò ẹnìkan ló sọ ó ní Yorùbá people ó ní má tọ́ wọn ni ó ní tó bá tọ́ wọn ló léwu we are peaceful but you have taken our peacefulness for granted you took our gentleness as a coward we are not the cowards we are just being peaceful. We are just being peaceful people. And now you are mashing us because of that simpleness. Bàbá mi àròpọ̀ ire rẹ́rẹ́ ń rún o. Bẹ̀bẹ̀ ń lọ l'Ondo State. They are killing our people. Wọ́n pa Yorùbá, wọ́n pa wá, wọ́n pa àwọn èèyàn wa. Ẹ pè lánàá ẹ béèrè ọ̀rọ̀ mo sọ ohun tó ṣẹlẹ̀ ní Ìṣòfún yín. Mo confirm wípé ó ṣẹlẹ̀ ń bẹ̀. The same thing ṣẹlẹ̀ lọ́rọ̀ Benin Ọ̀rẹ́ today now. Gbogbo Yorùbá tán ló ń gba ọ̀nà yẹn náà bẹ̀rẹ̀ sí ní dá dúró tó ń pa wọ́n tó ń gé wọn lórí tó ń dúnbú wọn kó tó di pé wọn ò jẹ́ kí kò sí kámẹ́rà tó lè lọ́bẹ̀ wọ́n wá àwọn tó rí bí nǹkan ṣe ń lọ náà pè wọ́n náà wá sẹ́ndì army àti ọlọ́pàá lọ́bẹ̀ ẹjọ́ can we rely on army or ọlọ́pàá this time around? God will bless you Adédayọ̀ Caroline ibi tí mò ń lọ gangan nìyẹn alọ́ Ògúnlẹ̀yẹ àwọn ti fún wa ní 48 hours pé ká jáde kúrò lọ́dọ̀ wọn ẹ jẹ́ kí Yorùbá dìde nǹkan àwa náà ń fún wọn ní 48 hours ó dùn mí mi ò rí àwọn ẹ jẹ́ káwọn the Punch ẹ̀yin dà Ọmọlúkà ló sọ̀rọ̀ ẹ̀yin dà Punch ẹ̀yin dà The Nation ẹ̀yin dà Tribune ẹ̀yin dà Sahara we are giving them 24 hours káwọn kan jáde kúrò lórí ilẹ̀ wa tán bá fún wa ní 48 hours tó máa lapse lọ́la ẹ jẹ́ kó jọ parí lọ́jọ́ kan ṣoṣo káwọn náà fún wọn ní 24 hours káwọn náà jáde so that tó bá kọ̀ àwọn èèyàn wa tó takú sọ̀rọ̀ tó ò lọ tó bá lè pa yín kó máa pa yín àfi di ni tis for tat káwọn náà fèsì tí wọn níbi ká bẹ̀rẹ̀ sí ní jẹ́ kán mọ̀ I don't bloody care ẹni bá sọ pé bọ̀bọ̀ yìí kàn ń sọ tẹnu ẹ̀ ni kò ní yẹ látàyè títí tó fi dọ́run because mo understand nǹkan tó ń pè pé kéèyàn má ní ìsinmi ọkàn. We cannot even sleep with our 2 eyes closed. We can't sleep. You are killing. A di pé kéèyàn fẹ́ rìn lásán kó ìwà di ẹrù jẹjẹ. A di ibẹ̀ nínú ilẹ̀ bàbá ẹ. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ bá believe wípé kò kàn yín. I can assure you pé tó bá máa kàn ẹ́ ibi tá ti kàn ẹ́ o wà ní ẹ̀rí accident tó ṣẹlẹ̀ ní Àkùngbá ni mi ò yọ yín o mi ò yọ ẹni tó kú kẹ́ lè mọ bí kan ṣe nira àwọn Fúlàní apá wá nínú igbó the same people wọ́n á tún fi trailer wọ́n á tún wá máa fi pa wá níbí ẹ wo accident tó ti ṣẹlẹ̀ àwọn ló wà wọ́n á mọ̀ọ́mọ̀ gbé táǹkà epo wọ́n á wà lulẹ̀ kí iná lè ṣẹ́yọ wọ́n á jó mọ́tò lọ wọ́n á bà property jẹ́ wọ́n á jó àwọn èèyàn lọ a lot of life will abá lọ olóyè ẹ̀mí tó ti lọ lákùngbà yẹn àwọn ẹ̀ náà là bá ń díẹ̀
ìyá kan ọmọ ẹ̀ mẹ́ta ní ọjọ́ kan ṣoṣo ọmọ ẹ̀ mẹ́ta ó dẹ̀ kú ní accident tó ṣẹlẹ̀ lákùngbà. Wọ́n dẹ̀ sọ fún ìyá yẹn wípé ìyá in tó ṣẹlẹ̀ rèé, ìyá yẹn dẹ̀ gbọ́ ó dẹ̀ ṣubú lulẹ̀ òun náà dẹ̀ kú. Kí ló fẹ́ máa ṣe láyé? Ọmọ mẹ́ta, bóyá mẹ́ta tó tiẹ̀ ní nìyẹn tí ò dẹ̀ bímọ mọ́, tí gbogbo wọn dẹ̀ kú lọ́jọ́ kan. Kí ló kù? That attack ó pa obìnrin yẹn ó dẹ̀ kú. Ẹ̀yin tẹ́ bá mọ̀ sí ẹ já mi tí n bá parọ́. Mo kà ní news, mo dẹ̀ gbọ́ èèyàn sọ fún mi látàkùngbà. Tó má mi ò tí wá sọ́dọ̀ àwọn senator ẹjọ́, mi ò wá sọ́dọ̀ politician nowadays. They refuse to talk. In tó bá tọ́ka fún wọn là á fún wọn. A máa ṣẹ́ èpè dẹ́ndẹ́ èpè, a máa ṣẹ́ fún wọn ni. A máa rọ̀jò ẹ̀ lẹ́yìn lórí títí tí ẹ fi máa sọjí. Ọmọ tó bá ní kí ìyá òun máa sùn, kò sí assurance pé òun gan máa sùn, kò tí ẹ lè rórun yẹn sùn ni. Tẹ́ ẹ bá ní kò kàn yín, tó bá máa kàn ẹ́ ó máa dàbí ti ìyá tá à ń sọ lákùngbà yẹn ni. Torí lójú ẹ ọmọ mẹ́rin tó bí yẹn wá pa wọ́n níṣojú ẹ. Ìwọ náà ìwà wá tẹ̀lé fúnra ẹ gan ni wàá volunteer ara ẹ pé ikú jọ ẹ mo ti ṣetán. Tí ikú bá kọ̀ wá fúnra ẹ gbéra ẹ pé ikú gbà lójú ẹ̀mí ẹ. Tó bá ní kò kàn ẹ́, ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá tó wà ní North ẹ máa bọ̀ lé. Kò sí nǹkan tó Nàìjíríà ti wó kọjá bí tẹ́sí lè believe pé bóyá wọ́n á tún tò, kò lè tò láéláé. Pínpín ló máa parí ẹ̀, á dẹ̀ máa lọ. Á dẹ̀ máa lọ, kò sí tó máa yẹ. The Biafran will go. Yoruba people will go. We are never a same nation. What they mean by a nation is a group of people with same language, same reasoning, and everything together. Same culture. That is a nation. Orí ilẹ̀ èdè, ó kù díẹ̀ má pè. Orí ilẹ̀ èdè kan. And yet, ẹni kájọ máa ṣe orílẹ̀-èdè papọ̀. Enough is enough. Bàbá Sunday Igboho sọ̀rọ̀ kan lánàá, ó láwọn kábíyèsí kankan ti ń sọ̀rọ̀ sókè. Kì í ṣe pé kán sọ̀rọ̀ sókè, kán sọ̀rọ̀ káyé gbọ́ ká gbọ́ lẹ́nu wọn pé yes, enough is enough. Wọ́n sọ, wọ́n ní bàbá wa Onírìṣà, wọ́n ló sọ, mo dẹ̀ rí kà náà, wípé ó tó gẹ́, eléyìí tẹ́ pa àwọn èèyàn wa ti tó. Èyí tẹ́ pa àwọn èèyàn wa, ó tó gẹ́. And that's the fact. Ẹ jẹ́ ń pe àlejò mi ná. Ẹ kàn lè ní sùúrù. A lè gba just 20 minutes la fi máa receive call. Lẹ́yìn 20 minutes mo lálejò tí mo fẹ́ lọ pàdé. Hello. Ẹ bá mi wá bí kan jókòó sí ńbẹ̀. Ẹ fún mi ní 30 minutes máa wá bá yín. Mo wà lórí program lọ́wọ́lọ́wọ́. Gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ, wọ́n fi tó mi létí pé àwọn ọlọ́pàá kan ń gbàbọ̀dè. Tó o bá jẹ́ ọlọ́pàá ilẹ̀ Yorùbá tó wà lára àwọn tó fẹ́ gbàbọ̀dè torí 50,000, 20,000, 100,000 ikú apá ẹ wàá kú ikú ẹ̀ sí o. Àwa fúnra wa ládẹ máa ṣe ìdájọ́ fún ẹ. Tó o bá jẹ́ ọlọ́pàá tó fẹ́ gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá ní eléyìí tó wà ń bẹ̀ yìí, wàá kú ikú ẹ̀sín ni, ikú ẹlẹ́yà. Ẹ gbà bẹ́ẹ̀. That is one. Mi ò tí ì rẹ́dí àti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọlọ́pàá lé ní mo kàn ju yẹn sí yín ni. Torí ìgbà tán jù sí mi mò ń nòtì gbogbo ẹ̀ ni. So kí ni mo wá fẹ́ fi parí ọ̀rọ̀ mi kí n tó wá ṣe ojú òpó lẹ̀? Ẹ pín mẹ́sẹ̀jì ẹ ṣí ẹ jẹ́ kó lọ. Àkọ́kọ́ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, tẹ́ ẹ léyàn lọ́tún lósì, ẹ bá wa pé àwọn ọmọ Yorùbá tó wà ní North pé wọ́n wúlò fáwa o. Kò sí nǹkan jẹ́ mọ́ fún àwọn North, fáwọn ará bíi. Ẹ sọ fún wọn kán máa bọ̀ lé o.
ẹ sọ fún wọn kán máa bọ̀ lé o. Ìgbọràn sàn ju ẹbọ rírú. Ìdí nìyẹn mo ṣe ń bẹ̀ yín pé kẹ́ ẹ pín bó bá ṣe rìn sí làwọn èèyàn ṣe máa gbọ́ sí. Aṣọ o bàbá Èkìtì ti sọ o Ọmọlúkà rèé o mo sọ o bàbá Àròpọ̀ Eré ti sọ o Tẹ́ni Ọmọlógo sọ o Òṣàtọ́lá sọ o Ọláyọmí Kóìkí ti sọ o Gbẹ̀dú ti sọ o AYCTC ti sọ o Erelú Àbíkẹ́ Adé ti sọ o Òṣà ti sọ o and many others wọ́n mà ti sọ o ipe kẹ́ ẹ máa bọ̀ lé o. Ìgbọràn ó mà sàn ju ẹbọ rírú. Tó o bá wà níbi tó rọra sùn sábẹ́ bíríìjì lálàáfíà ó mà dájú pé kó wà lọ́hùn kan pa ẹ́ kó lọ sunú pósí àbí kó má tiẹ̀ rí pósí sùn sí kan fi náà sun gbogbo yín mọ́nú ilé. Ẹ dẹ̀ mọ̀ o pé àwọn pípù yìí wọ́n á ṣe ju bẹ́ẹ̀ lọ o. Ẹ mọ̀ o ẹ mọ̀ o. Mo fẹ́ fi nọ́mbà síbẹ̀ kẹ́bẹ̀ sí ní pè wá right away. So just 20 minutes la fi máa receive call. Mo dẹ̀ ti ṣí ojú òpó yẹn sílẹ̀. So nọ́mbà yẹn ti wà ń bẹ̀. Mi advice mi kó má bàa di pé a fẹ́ máa takora. Number 1, ẹ má pè wá ní direct, ẹ máa pè wá ní WhatsApp nìkan kó lè easy, kò ní sí pé kọ̀ọ̀kan fẹ́ já kan. ṣara tí mo sọ kọ̀ọ̀kan la gbé o another one wọlé ó já direct. Ẹni tó bá fẹ́ pè ẹ pè ní WhatsApp àfẹ́ direct mọ́. Ẹ gbóhùn sókè. Ẹ má wọrí máa lọ́ọ̀kì ẹ̀ ń sìn. Ẹni tó wà lójú òpó ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. Wọ́n ti fún wa ní àwọn èèyàn tó wà ní nọ́ọ̀tì ní 48 hours káwọn náà fún 24 hours kó jẹ́ bóyá táìmù kankan ló kulẹ̀ bọ̀ sí torí olórí burúkú àwọn Haúsá yẹn wọ́n ya wèrè gan wọ́n máa pa wọ́n o. Wọ́n á pa wọ́n. Wọ́n máa pa àwọn èèyàn wa o wọ́n á pa wọ́n o ẹ̀mí yóò jọ wọ́n lójú olórí burúkú ni wọ́n o. Kájọ mo fẹ́ jẹ́ kí wọ́n àwọn ẹ̀yìn wa Abraham Mr. Koiki Sunday Igboho kọ́ gbọ́n sì sọ pé 48 hours náà káwọn náà fún 24 hours kó jẹ́ pé táìmù kẹ́lẹ́ lójó parí sí tá má ti ṣe wèrè fún àwọn èèyàn káwọn náà ṣe wèrè fún wọn kẹ́ pa wọ́n lọ ní gbogbo ilẹ̀ Yorùbá náà. Mo lérò pé Mr. Governor. Ǹjẹ́ mi kì í dá sí tòun ẹ̀ ok. Mo lérò pé Mr. Governor gbọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ tó ẹ ṣeun gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ l'Ondo State lẹ́nu àná sẹ́ni Mr. Governor gbọ́ kì í dẹ̀ ń ṣàwálà kọ́ wọn kan tó gbé ìgbésẹ̀ tán gbé so ó dá mi lójú wípé wọ́n máa gbé ìgbésẹ̀ èní ló pé 7 days ultimatum tán fún wọn I am very sure ẹ̀ẹ́dẹ̀ bá rẹ̀ rántí ẹ̀ rí pé governor ti give order pé wọ́n recruit to more people ẹ̀ ló ẹgbẹ́ òsókè. à ń gbọ́ yín ẹgbẹ́ òsókè. Ẹ̀rọ ẹ̀kálẹ́ ọjọ́ sí Ọmọlúkà ní. Ọmọlúkà ní à ń gbọ́ yẹn má bínú ẹgbọ́n sókè ẹjọ́. Ẹ̀rọ ẹ̀kálẹ́ ẹkú ètò. Ẹ ṣeun. Ọlọ́run á wà pẹ̀lú lágbára náà. Àmín. Ṣẹ́rí advice tèmi ni èmi náà fẹ́ contribute sí program yẹn. Advice mi ni pé kí bàbá wa Chief Sunday Igboho kí wọ́n jọ àwọn gọ́ọ̀mẹ̀ntì wa ò lè fún wọn ultimatum because wọn ò ready láti support wa. Àwọn ní kán bá wa fún gbogbo àwọn Haúsá Fúlàní tó wà ní ilẹ̀ Yorùbá náà ní 24 hours. So by the time yẹn máa parí á parí títí wọn náà gbogbo ìmọ̀ ara rìn papọ̀ mọ́ra wọn.
ó máa wá ìpapọ̀ mọ́ra wọn and then kí gbogbo àwọn state kọ̀ọ̀kan náà káwọn náà kí wọ́n kálukú gbé àwọn boys wọn jáde understand kí wọ́n kálukú náà gbé àwọn boys wọn kọ́ jáde tí gbogbo àwọn environment tí wọ́n ti ń ṣe iṣẹ́ bí yẹn so that àwọn èèyàn wọn náà wọ́n nílé ṣe pẹ̀lú o. ẹ ṣe àdúpẹ́. Hello? àti gbọ́ àlàyé yín ẹ ṣeun. ẹ gbóhùn sókè. ẹ gbóhùn sókè o. Hello sir. à ń gbọ́ yín o. Hello sir, kọ́tù sir. ẹ ṣeun. Hello sir. ẹ lọ sórí pọ́ìntì yìí ní kíákíá. Ọlọ́run á máa ṣàánú wa adélẹ̀ lórí lórúkọ Jésù. àmín. Ẹ jọ sà ṣáré nípa àwọn èèyàn wa tó wà nílẹ̀ Haúsá ó dàbí àwọn èèyàn wa etí wọn ó di ni láti láti ẹ̀ tó fi tọ̀rọ̀ ti ṣe kínní ni àwọn kan ti ń wá sílé àwọn Ìgbò wọ́n gbé ilé wọn wọ́n fẹ́ ta ọmọ Yorùbá ló ń gbà á tà lọ́wọ́ wọn ṣé nípa àwọn èèyàn wa torí nǹkan tá à ń jẹ kò jẹ́ kán gbọ́ nǹkan tó sì pàpà sún wa débi tá a wà yìí náà ni. Kílẹ̀ lónìí ilé ṣèbí tẹ̀mí bá wà ní ìrètí ń bẹ wọn ò ṣe fi nǹkan tó fi sọ́ní síbẹ̀ kọ́kọ́ fi ilẹ̀ náà kó wá sílé tẹ̀mí wọn bá tẹ́ tó bá sì fẹ́fẹ́ ní wọn náà tó wà láìsí wọn tó lè máa sọ pé wọ́n máa àṣìfẹ́ ní ọ̀dà tì. Àwọn èèyàn wọn dàbí tí wọ́n dé díẹ̀ o bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ ti fún wa ní 48 hours ẹjọ́ torí Ọlọ́run ẹ bá àwọn èèyàn wa sọ̀rọ̀ kó fáwọn náà ní 48 hours kan fi kúrò lórílẹ̀ wa torí ní ìsìn wọ́n sì pàpà ń pa àwọn èèyàn wa lọ kí ló dé ẹjọ́ torí Ọlọ́run á tì wá lẹ́yìn adé rẹ̀ lórí náà lágbára Ọlọ́run ẹ kó ètò sà. ẹ ṣe ẹnìkan kọ́mẹ̀ntì síbí ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ àtáàkì ní Òkìtìpupa mi ní àárọ̀ yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ àtáàkì lókìtìpupa láàárọ̀ yìí ẹ sẹ́ndì evidence sí wa kárí ẹ gbóhùn sókè. lóò sá. ẹ ṣe ẹ gbóhùn sókè. ẹ wo ok sá ọ̀rọ̀ tí mo lè sọ ni pé ṣe rí bí àwọn èèyàn ṣe ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ó jù bẹ́ẹ̀ lọ ṣe rí àwọn Haúsá yìí ṣe pé everywhere in West Africa náà wà so wọ́n mọ bó ṣe ń recruit ara wọn ṣe ẹ̀dẹ̀ ríjọba olórí burúkú ta ní Nàìjíríà àwọn ló ń tì wọ́n lẹ́yìn báwo ni ìjọba ṣe ń release owó fún terrorist láti lọ́ra ẹ̀dán ẹni pé ẹ̀ ń fún x-men lówó pé kán má bàa kidnap nígbà tí ẹ̀ ń fún wọn lówó láti má kidnap ṣé kìí ṣe pé ẹ̀ ń fún wọn ní fund láti lè ra more equipment to attack other tribes ṣé rí nǹkan tá à ń wò bí eré kò yẹ kò sí ìbáṣepọ̀ láàrin Yorùbá àti gbogbo àwọn pípò yìí tó bá parí eléyìí mo tún rí pé wọ́n lọ ń bá Ondo state government láti meet lénìí àwọn pípò yìí wọn ń ṣe ẹran rírọ̀ wọ́n lọ meet with the government lónìí ní dóòrì wọ́n fẹ́ bẹ́ẹ̀ wọ́n sí government. program náà ní Nàìjíríà but wọ́n send àwọn details kan sí mi bẹ́ẹ̀ àwọn lọ meet pẹ̀lú Ondo state governor àwọn governor south west àwọn wèrè wọn meet ṣẹ́ra àwọn governor wa ń gbàbọ̀dì fún wa kò síbẹ̀ ṣe fẹ́ ká àwọn bòròrè lọ́rùn ọlọ́ǹgbọ́ lè tẹ́ wọn lọ́rùn wọn iṣẹ́ ìyá gidi tó yẹ kéèyàn bá tò kò sígbà tán ò ní dàrú ẹ má wọ́n àwọn Yorùbá tó wà ní north ẹjọ́ bóyá etí ń dùn wọn ni bóyá etí wọn fọ́ ni bóyá inú wọn fọ́ ni àbọ̀ àrọ̀ náà sọ fọ́mọ anúràbí tó bá dé ní àdó didi ẹ̀ẹ́dẹ̀já plan láti plan pẹ̀lú àwọn Ìgbò ogun yìí kì í ṣe àwọn pípò yìí pọ̀ they will recruit from Niger from Cameroon from Cotonou from Ghana everywhere nothing but so ẹ má jà mú kékeré I wish Yorùbá and Igbo should join us together and fight these stupid people. ẹ jọ ẹ take note àwọn nǹkan kan kì í ṣe àwọn ìtàn kéékèèké táwọn ń fojú rí pé wọ́n kidnap wọ́n ẹ̀yìn kiri wọ́n ẹ fún wọn 2 days they are coming in numbers so we need to careful. ẹ jọ ó dàbọ̀. ẹgbọ́n sókè ẹ jẹ́ ká máa ṣe ní ṣókí ká lọ sórí point yín direct ẹ má kí mi sí ní mùdù kíkí go straight to the point ok à ń gbọ́ yín. hello sir. yà à ń gbọ́ yín sẹ́ à ń gbọ́ yín ẹ ṣeun. Adéyẹmí ló ń sọ̀rọ̀ láti orílẹ̀-èdè Canada. ok o. yes sir ẹ jọ̀ọ́
mo nílò phone number Chief Sunday Igboho because there are some little knowledge tí mo fẹ́ shipping fún wọn concerning government nípa àwọn strategies tí government ń lò àti strategy àwọn lè lò because àwọn nǹkan tó máa jẹ́ target wọn báyìí ni àti àwọn jẹ́ ẹwọ́ down but target wọn ni ẹ̀wọ̀n òde physical target so ẹjọ́ mo nílò nọ́mbà wọn so that màá lè communicate wọn. Hello sir. a ti gbọ́. Hello. mo ti gbọ́ sẹ́ ẹ pè mí lẹ́yìn ètò. Torí àwọn ọ̀rọ̀ kan wà tá a lè máa sọ lórí atẹ́gùn rárá bíbi tí ọ̀rọ̀ dé dúró báyìí a lè máa sọ àwọn ọ̀rọ̀ kan lórí atẹ́gùn. ẹ pè mí lẹ́yìn ètò. Ó dá sà. ẹ gbóhùn sókè straight to your point. Hello, ẹ̀ka lọ́wọ́ kó ètò. ẹ ṣé o. Ọmọlúkà. ẹ ṣé à ń gbọ́ yín. Ọláníyì ló. Calling. a ní kẹ́ ẹ ní sùúrù kẹ́ ẹ jẹ́ ká mo tẹ̀ tí ọ̀fọ̀ lẹ́nu tó pè. ẹ gbóhùn sókè. Calling. má padà pè yín ẹ ní sùúrù fún mi má padà pè yín. ó yá ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. ti fa láti Mauritius ni o ẹ máa kú iṣẹ́ takuntakun ṣe rí nǹkan tí mo rí níbẹ̀ ni pé ṣe rí àwọn èèyàn wa tó wà ní north yẹn ẹ jọ gbogbo àwọn èèyàn tẹ́ bá mọ̀ pé a tún lè máa sọ fún kán máa sọ fún wọn tó bá jẹ́ pé bá a ṣe ń sọ bí àwọn ọ̀dà sì ṣe ń sọ yẹn tí ò bá tó ẹ tún máa bóyá ó tún ní nǹkan tá a tún lè ṣe tán lè fi ní connection pẹ̀lú because most of them wọ́n ó rà pé wọn ò mọ nǹkan bí nǹkan wọn ò gbọ́ information bí nǹkan ṣe ń lọ ṣẹ́gbọ́ iṣẹ́ gan-an tí mo fẹ́ kí ẹ bá wa mú ní ọ̀kúnkún yìnyẹn jù nìyẹn torí ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ ó ti délẹ̀ kò sí báwọn people ò ṣe ní interrelate ṣe understand because nǹkan tó ṣẹlẹ̀ níbà worldwide ni kò sí nǹkan tí lórí àwọn president àwọn ní Fúlàní ṣe mọ̀ so at the same time àwọn èèyàn wa a gbọ́dọ̀ protect wọn ká fún wọn ní protection kán mọ bó ṣe máa wálé gẹ́gẹ́ ṣe kọ́ yẹn nǹkan pàtàkì tí mo fẹ́ sọ fún yín nìyẹn jọ ibikíbi àwọn àgùntẹ́ bá tún mọ̀ pé connection ẹ lè líìkì kán lè mọ̀ bó ṣe ń lọ kán lè tètè wálé nǹkan mo fẹ́ sọ fún yín nìyẹn ṣé ó dàbọ̀ ẹ kú ètò. ẹ ṣeun. ẹ gbóhùn sókè. tiwọn náà tó yẹ kẹ́bíbọ̀dì mú pẹ́. Hello. à ń gbọ́ yín o. Hello. à ń gbọ́ yín ẹ gbóhùn sókè. ẹ wo brọ́dà mi nǹkan tẹ́mi fẹ́ sọ ọ́ sì ni wípé dádì Sunday Igboho wọ́n ti dìde gẹ́gẹ́ bí akọni nísìn torí pé lẹ́ẹ̀ ti dìde yẹn àwọn náà bẹ̀rẹ̀ ogun yìí àwọn náà dẹ̀nà máa bá wa jà á nítorí pé Ọlọ́run ti gbàgbà fún wọn ṣé ní gbogbo ibi tí a mọ̀ wípé àwọn ọmọ Yorùbá wà state wa yẹn kí gbogbo àwọn boys wọn náà kọ́ wà ń bẹ̀ kí representative wà ń bẹ̀ ìyẹn ló jẹ́ networking ìyẹn ní èjì lórí gbogbo àwọn tó wà ní north yẹn èmi kọ́ náà ṣẹ̀ṣẹ̀ ń pa Yorùbá eléyìí náà ló jẹ́ ká sọ wípé òkè Yorùbá fẹ́ máa lọ so there is no reason tó jẹ́ pé àwọn kan máa lọ jókòó síbi kan náà wọ́n mọ̀ pé ìjà ti ṣẹlẹ̀ ní Ìgangan wọ́n dẹ̀ ti gbọ́ pọ́n bá ní network àwọn èèyàn ti sọ fún wọn pé wọ́n ti ṣí àwọn Fúlàní kúrò ní Ìgangan àti Ìbàràpá ní last week wọ́n dẹ̀ ti yẹ kọ́ mọ̀ pé ogun ti wọ Nàìjíríà nìyẹn nítorí pé níbi tá a dé yìí sìn a máa lọ ni ó ti dandan ká lọ àwọn Ìgbò náà dẹ̀ wá gbogbo wọn wọ́n ti ready for support so anybody kò ń ṣe nísìnyí ọkọ máa lọ fi ẹ̀mí ẹ̀wé wu pé ó ń lọ sí ìlú náà tó ń lọ bá wọn evacuate èèyàn wọ́n ti ń gbọ́ láti dọ̀jọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni 90 something wọ́n sọ fún ọba ẹ̀ máa pa àwọn èèyàn nìyẹn 2000 something báyìí máa pa àwọn èèyàn nìyẹn wọ́n ti jókòó síbẹ̀ so kò sí point but nǹkan tẹ́lifí fẹ́ sọ ń sè ni pé kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n dìde onílé ni àlejò ni àwọn arúgbó ni àwọn omidan ni kí gbogbo wọn dìde ìtọ́ba máa rìn níhòòhò kó rìn níhòòhò
dẹ̀ káwọn yóò tù wá kọ́ dìde dẹ̀ àwọn kẹbà abẹ bàbá wa nítorí ọlọ́run ti gbọ́lá fún wọn ọlọ́run ti gbógo fún wọn ọlọ́run ti yàn wọ́n gẹ́gẹ́ bí Mósè wa gẹ́gẹ́ bí Dáfídì wa gẹ́gẹ́ bí Daniel wa àwọn náà nìkan dẹ̀ dúró kọ́másì kò ní sún wọn kò dẹ̀ ní rẹ̀ wọ́n gbogbo àwọn boys wọn yẹn tí wọ́n bá wa fẹ́ representative gbogbo Yorùbá state àti gbogbo bíkíbi tí àwọn ọmọ wa kan bá wà kán lè fẹ́ ṣòro àfẹ́ ní Fúlàní mọ́ nílẹ̀ wa àfẹ́ wọn mọ́ enough is enough we don't want them again we want peace àwọn ọmọdé wa kúrò gbogbo ìlú nílùú wa náà káwọn tó tún wà nílùú náà kó tó má lè jókòó kó má lè jẹ kó má lè mu ó ti tó gẹ́ kí gbogbo ọmọ lọ. ẹ ṣe àdúpẹ́ o. gbogbo mítì tí wọ́n lọ bá wọn ṣe gbogbo mítì tí wọ́n bá wọn ṣe ní òdo lẹ́ni o rubbish ni torí pé àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn àwọn náà compromise pẹ̀lú àwọn haúsá yìí ni torí àwọn ṣe ń gba gbogbo mítì yẹn láàyè wọ́n sọ pé Akérédolú ló ṣe mistake nìkan tó sọ kò fẹ́ sọ irọ́ ni nítorí pé àwọn náà ni wọ́n ní màálù tẹ́fẹ́dẹ̀ fẹ́ màálù ẹ lọ warrant fún màálù ní kíkẹ́ ẹ máa kó màálù sáàrin èèyàn ẹ wá kó Fúlàní mọ́ Yorùbá àwọn Fúlàní ò kì í ṣèyàn wọn kì í ṣèyàn dem believe wọn ni pé àwọn nìkan ṣe làwọn ní Nàìjíríà wọ́n ń sọ ní gbogbo everywhere níbi tá a wà wọ́n máa ń sọ wọ́n máa ń sọ pé Yorùbá Ìgbò rẹ̀ second hand àwọn nìkan làwọn ní ìlú so wọ́n kàwé wọn kàwé o wọ́n ní mọ̀ wọn nímọ̀ àti àwọn tó ń da wọn kiri yẹn wọ́n ríra wọn bí alágbára ni second hand everybody jẹ́ ní Nàìjíríà and that is why tó fi jẹ́ pé Yorùbá gbọ́dọ̀ lọ àmàsìkò tí tó ta fẹ́ lẹ́kùn ṣẹ́sà ọgbọ́n tẹ̀ ń lẹ́yìn. ẹ ṣe ẹ jẹ́ ká gbé ìpè kan sí because time wa ti lọ ọmọ a ti pè wá lẹ́ẹ̀kan ẹ gbóhùn sókè ní kíákíá. ẹ jọ̀ọ́ ṣe nọ́mbà yín yẹn mo lè pè é sí lẹ́yìn ètò. bẹ́ẹ̀ ni ẹ pè mí sí lẹ́yìn ètò. ẹ gbóhùn sókè ní kọ́mọ́kọ́mọ́. hello sir. ní kíákíá iṣẹ́ pọ̀ ńlẹ̀. hello sir. ẹ ṣé o ẹ gbóhùn sókè. hello sir. ẹ gbóhùn sókè àgbọ̀ yín. Ọlọ́run máa fún àmín. Ọlọ́run máa fún yín ṣe sà Ọlọ́run fún gbogbo wa ṣe. àmín. ṣé rí a lè di gbogbo ẹ̀ sí Sunday Igboho nìkan lórí pé Sunday Igboho ṣé ẹ gbọ́ mi sà. ṣé rí ọ̀rọ̀ yìí sìn mo wò kan àti pé ni mo ti ń pè mo wò kan láàárọ̀ yìí mi dẹ̀ jábọ́ lójú mi wọ́n gbé wúmà yẹn ni agbègbè wọn gbé wọn wọnú gbó ni. ṣé ẹ gbọ́ mi sà nǹkan tó wà àwọn ọmọ wa tó wà ní nọ́ọ̀tì yẹn sìn kọ́ ti sórí rédíò kọ́ gbọ́ tó bá dẹ̀ gbọ́ èyí tó bá ba lọ because àwọn haúsá yàn kàwé sàlámù àlékún lọ́rọ́ wọn. a gbọ́dọ̀ di gbogbo ẹ̀ lé Sunday Igboho lórí àwọn náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ a lè di Sunday Igboho òun náà lẹ́lẹ́dàá tiẹ̀ ó ní fámìlì kí àwọn tó wà bẹ́ẹ̀ náà kọ́ kúrò kọ́ fi sí rédíò station kọ́ everybody wọn máa bọ̀ lé kò ju yẹn lọ sà nǹkan tó mi fẹ́ sọ nìyẹn a lè di Sunday Igboho lórí. ẹ ṣé thank you. káwọn náà máa bọ̀ lé. ẹ ṣé. ètò ìbádẹ́ gbọ́dọ̀ kù sí lọ́wọ́ tó bá yẹ pátá ló fẹ́ ta kánú bẹ́ẹ̀ ni kó máa tata tó bá rẹ̀ fi ṣe súyà kó fi ṣe súyà náà síbẹ̀ l'Ábùjá kó jẹ́ ń bẹ̀. àkọ́ máa bọ̀ lé ṣé iye tí wọ́n di ni àbọ̀ àmọ́ kan tó ṣẹlẹ̀ Sunday Igboho a lè dílé máa yẹn nìkan lórí káwọn ọba lọ́ba náà dìde. ojú wọn fọ́ ni. ẹ má jà waste time ó ti dá abẹ́ yẹn àti gbọ́ ẹ ṣeun. ṣe rí kan tí a lè gbé pè wọ́n táìmù ti lọ màmá wa kan wà tí wọ́n ti ń gbìyànjú láti pè wá látàárọ̀ a gbọ́dọ̀ pè wọ́n. àwọn náà pè wọlé yìí ẹ gbóhùn sókè. ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. ẹ rà pẹ́ ti mute microphone yín ẹ tẹ microphone yẹn padà kẹ́ lè gbọ́ ká lè gbọ́ yín. olóòtú mo ti kúrò mbẹ. gbogbo ọmọ Odùduwà àkókò ti tó gẹ́gẹ́ bí bàbá tó sọ̀rọ̀ lọ́lẹ́kan yẹn. tá a bá lẹ́yìn ká dúró de gọ́vùnà ká dúró de end of state nígbà tí gbogbo wàhálà ó ti yẹ káwọn gọ́vùnà wa ti dìde tó bá ní ẹ̀mí Ọlọ́run nígbà tá a ti ń pariwo gbogbo ibi tán ẹ̀ṣẹ̀ kò síbi tá a fẹ́ fẹsẹ̀ rìn dé láti ṣe security fúnra wa ó ti yẹ kán gbé helicopter kán máa fi máa round láti ṣe secure fún àwọn èèyàn wọn gbogbo orí oko tí wọ́n lóko dé gbogbo ibi tí wọ́n nílẹ̀ dé ló yẹ wọ́n máa ń gbowó náà wọ́n gba security vote
tó yẹ kán fi máa wo nǹkan tí ó ń lọ ní agbègbè wọn kò ń ṣe pé ẹnìkan máa rìn kiri ìní Yúróòpù ọlọ́pàá wọ́n máa repo sí mọ́tò ẹ̀ láti máa ti àdúgbò dé àdúgbò láti máa wo situation táwọn èèyàn wà tí àwọn àgbàlagbà wọn wà àwọn máa gbá tí wọn ní rí nǹkan kan fi ṣe so a lè continue bí eléyìí nǹkan tẹ́bi fẹ́ mú wá ní àbá nìsín gbogbo ẹni bá mọ méjì ẹni bá mọ mẹ́ta gbogbo agbára tó ní kálukú tó bá ní nìsín ó ní kálukú dìde ní àdúgbò sádùúgbò nílé dilé ní village to village because àwọn people wọ́n wà ní oko wọ́n ń pààyàn lọ́wọ́lọ́wọ́ ọmọ kan láàárọ̀ yìí 2-3 hours ago wọ́n gé ní wọ́n bí àtàná ni bàbá yẹn ti ń sọ̀rọ̀ tó lọ sí oko pé ò lè gborí oko mi òfin kìíní kan jókòó mi now àárọ̀ yìí 2 hours or 3 hours ago wọ́n sá ọmọ yẹn ládàá tó ń fa ọmọ yẹn báyìí nígbà téèyàn bá ń fa nylon so kó ní kálukú dìde ní ìsìn because ẹ rò pé eré ni wọ́n bá ní kẹ́ dáwó kẹ́ owó gèlè owó patí owó màálù tí wọ́n ń sìn wọ́n fi ń doko yín òun lẹ́yìn padà lọ rà níbi lórí ìjọba ti kú. látọ̀dún tẹ̀ ti jẹ màálù ò tán ẹ̀ẹ́dẹ̀ fúnra ẹ pé something is going on. wọ́n fi ń doko yín wọ́n tún wá ta fún yín nígbà tó bá ta fún yín tán wọ́n lọ fi ra gọ́ọ̀nù wọ́n fi ra búlẹ̀tì wọ́n fi wá pa yín kẹ́ni pé orí Yorùbá kú. a ní láti jẹ́ ká orí wa kó pé èèyàn sì màálù ó lọ sórí oko ẹ ó fi jẹ oko ẹ ó doko ẹ tó lọ tà á ìwọ ló tún padà wá rà nígbà tó bà nǹkan ẹ̀ ní ẹ̀jẹ̀ ṣé aṣáá rorí ṣé àwa Yorùbá rorí ṣé ó fi màálù ṣe wá ni àkókò tá a wà yìí nìsín ó ti yẹ kí each state kó ti ní security ní ẹnu bodè tó wọ ìlú kọ̀ọ̀kan tá a bá lọ tìjọba á lọ tìbílẹ̀ a rí láyé àtijọ́ èèyàn kan sọ ìlú mẹ́fà èèyàn ẹyọ kan ó sọ ìlú mẹ́fà láyé àtijọ́ tí ó dẹ̀ ní jáde nínú ilé ẹ̀ níbo ní gbogbo ìyẹn wà àwọn òṣèlú ti gbà lọ́wọ́ wọn àwọn pásítọ̀ ti gbà lọ́wọ́ wọn àwọn pásítọ̀ náà mo ta díẹ̀ sí wọn ní ẹni níìsì àwọn gan ò tí ì mọ̀ pé nǹkan kan kọlù wọn báyìí wọn ò tí ì dá sí nígbà tẹ́lẹ̀ omi bá lọ ṣọ́ọ̀ṣì tán gba gèlè lórí ẹ̀ tán gba kiri lọ́wọ́ ẹ̀ ara wọn máa wálẹ̀ ojú wọn máa open à ń sọ nísìnyí gbogbo ẹni bá nítorọ́ láti finance láti help ìrìn àjò táwa yìí kì í ṣẹjọ́ ẹnì kì í ṣọ̀rọ̀ ẹnìkan o kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan ọ̀rọ̀ gbogbo wa ni àjọ túnṣe ní ẹni tí ò bá fẹ́ bá Fúlàní lọ so kì í ṣọ̀rọ̀ gọ́vnà nìkan ọ̀rọ̀ ọba ìlú ọ̀rọ̀ ọmọdé ìlú ọ̀rọ̀ àgbà ìlú ọ̀rọ̀ obìnrin ìlú ọ̀rọ̀ ọkùnrin ìlú òun nìkan tó délẹ̀ fẹ́ kí gbogbo wa ká láti wá ká mọ ibi tó ti yẹ ká gbé ẹ̀rù wa mi tó ti wúwo so nǹkan tí mo ní nìyẹn. ẹ ṣé màmá wa security is a life security life farm ni security ìlú tí ò bá ti ní security ìlú yẹn máa wó ni ìlú tí ò bá ti ní security owó tó ń invest lórí security tó ń bá ti lò ìlú yẹn máa wó ni òun ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. ẹ ṣé mọ́mì. which táwa fẹ́ mú àṣàárì so Ọlọ́run á gbà fún wa. àmín ẹ ọmọdé ṣeun. God bless you. a ní lè gbé ìpè mí mọ́ ẹ̀bẹ̀ lábẹ́yìn tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ tá a bá ti ṣètò tán ẹ pè mí tàbí tẹ́ bá ń pè mí ẹ mọ̀ mi ṣáà ní gbé kọ́ mẹ́wàá papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ńgbà tẹ́ni bá ń pè mí tí mo yìí ń bá sọ̀rọ̀ lọ́wọ́ tánọ̀dá pẹ̀sìn tún pè mí tánọ̀dá pẹ̀sìn tún pè mí ṣé wọn pé kò ní sí bó ṣe máa rọrùn fún mi kí n kọ́ ti fóònù ẹnìkan fún ẹnìkan so ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín hello. All the way from Osun State. All the way from Osun State. You said 30 minutes. Ẹ má bínú dádì mo ti fẹ́ ṣetán bẹ́yìn. Mi ìbínú o. Ẹ má bínú. Mo ti wà ní Divine Restaurant tẹ́ bá gbàgbé fún Hameza. Kò sí wàhálà máa bá yín bẹ́ẹ̀ sí. Ẹ má bínú ara àwọn èèyàn wa látọ̀ṣun tó wá ni so a dẹ̀ gbọ́dọ̀ lọ pàdé wọn òun la ṣe ní ká tètè tún round up bẹ́yẹn. Now láti round up gbogbo ètò tẹ bá pè tí mi ò gbé ẹ send message pé jọ mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ máa padà pè yín tásìkò bá ti tí àyè yẹn bá ti wà I will call you back so iṣẹ́ tí mo gbà lásìkò yìí nìyẹn and I will do it. ẹ pín message yìí ẹ jẹ́ kó lọ o so that kí oníkàlùkù ẹni tí at least enough people kan wò ó so that wọ́n á lè sọ fáwọn èèyàn wọn nílé pé ogun ti dé o tán bá mọ̀ ìyẹn dúró bẹ́ẹ̀. Mo dẹ̀ sọ nǹkan kan fún wa pé kó ní kálukú ẹ lọ volunteer ara yín ẹ lọ kóra yín jọ ẹ̀yin tẹ́ ẹ dára yín lójú tẹ́ ẹ ṣe tán láti jà fún ilẹ̀ Yorùbá lótìtọ́ àti ní òdodo
mo ní kẹ́ ẹ lọ kóra yín jọ. Àwa tó Ondo state across gbogbo 18 local government the representative kankan ti wá lè ní o. Wọ́n dẹ̀ ti ready ní local government kankan àwọn mẹ́wàá ti wà ń bẹ̀, but ó láwọn kan tó ṣe ń dá wa dúró tí ò ti jẹ́ káwọn gan bẹ̀rẹ̀ iṣẹ́. Ultimatum gọ́vnà wà lára ẹ̀. A fẹ́ ní sùúrù ká gbátùkọ̀ ọmọ ẹ̀tàn ni. À ń lọ Èkó tàbá kúrò ń bẹ́ à ń lọ Ògùn, ẹ gbọ́ gbogbo etú tí wọ́n ń pa lóògùn bẹ́ẹ̀ yẹn, àwọn kan ti rẹ́dì níbẹ̀ tán sọ fún wa pé àwọn ń bọ̀. Ìpàdé yẹn la lọ bá bàbá wa ṣe, so iṣẹ́ ń lọ. Mo wá fẹ́ bẹ̀ yín nísìnyí, nífẹsẹ̀ rìn gbogbo ìrìn tá a fẹ́ rìn yẹn kì í dẹ̀ ń ṣe pé màá lọ tí màá dá lọ, èmi àtàwọn kan lájọ máa lọ, a dẹ̀ máa sùn at least asorun ọjọ́ mẹ́ta because àwọn gbogbo àwọn ibi tá a fẹ́ dé mi ò ní sọ lórí afẹ́fẹ́ níbẹ̀. Ẹ̀bẹ̀ la bẹ̀ yín lásìkò yìí. Ọ̀rọ̀ tó délẹ̀ yìí ó ti kan ojú, ó ti kan imú, ó ti kan gbogbo ara. As I'm speaking with you, at least lórí gbogbo ìrìn tá a fẹ́ rìn yẹn from Lagos to Ogun to Ọ̀ṣun to Kwara to Kogi padà sẹ́kìtì Ondo state, a lè ná less than 500,000 because a sun hotel, a dẹ̀ ní sorun ọjọ́ kan, a dẹ̀ ṣáta mọ́tò tó máa gbé wa rin ìrìn yẹn. So ẹ̀bẹ̀ la bẹ̀ yín, nọ́mbà wà, ẹ pè wá, ó kéré ló ń sọ̀yàn down, no matter how small, ẹ bá wa donate ẹ̀ síbẹ̀ ká ṣe gbogbo iṣẹ́ yẹn. Tá bá ti ń parí, a pe bàbá wa Ìgbòho kán àdírẹ́sì wọn kíṣẹ́ bẹ̀rẹ̀. Mi ò ní sọ jù yẹn lọ, ẹ má gbọ́ details tó wà ń bẹ̀. Ẹ jẹ́ ń fi kí n fi wọ́n hàn yín kẹ́ lè mọ̀ pé kì í ṣọ̀rọ̀ ṣeréṣeré, kì í ṣe jẹun. Àwọn representative yẹn nìyẹn, kò pẹ́ tó parí ìpàdé yẹn sì tí mo wá bẹ̀rẹ̀ meeting. Bá ṣe ń parí mítì yẹn mo wá bẹ̀rẹ̀ prógrámù níbí. Lára àwọn èèyàn wa tá a fẹ́ jọ rin ìrìn àjò yẹn ló wá bá mi báyìí látọ̀ṣun. Wọ́n dúró dè mí, ẹ gbọ́ bí mo ṣe ń gbé kọ́ wọn látẹ̀kan tán ti ń bínú gan pé láwọn táwọn wá from far place, so iṣẹ́ tèmi dẹ̀ ṣe ń bí ni ò jẹ́ kí mi ò lè sáré dìde lọ bá wọn. Ẹ̀bẹ̀ la bẹ̀ yín, ó kéré ló sọ̀yàn down. We need your support this time around. Dẹ́ ẹ̀yin tẹ́ bá lè ṣèrànlọ́wọ́ fún Ìgbòho, tẹ́ bá dénú ilé èrò kún bẹ̀ bíbá ní. Wọ́n dẹ̀ ń jẹ wọ́n mu torí ọ̀rọ̀ Yorùbá yìí náà ni o. Gbogbo ọ̀nà tẹ́ bá lè fi ràn wọ́n lọ́wọ́, ẹ pè wá. Tẹ́ bá pè wọ́n, wọn ò ní gbé kọ́, tẹ́ bá tiẹ̀ ní nọ́mbà yín dání for security reason. Tẹ́ bá pè wá, àmọ̀nà tá a máa ṣe tí kìíní yà fi dọ́dọ̀ wọn. Kò dẹ̀ pọn dandan kó jẹ́ pé owó ẹ̀yin bá ní báàgì ráìsì méjì ẹ kó ránṣẹ́, bó jẹ́ báàgì kan gbòòrò tí ẹ gbé ránṣẹ́ síbẹ̀, a máa ṣe fáwọn bọ́ìsì yẹn, wọ́n á jẹ́. Ìrìn làwa fẹ́ rìn, táwa fẹ́ jẹ Ọlọ́run ti fi fún wa, kọ́lọ́ má jẹ́ kébi ó pa wá. Àwọn jọ́nì tó wà lẹ́sẹ̀ tiwa la ní kẹ́ dìde ìrànlọ́wọ́ fún. We need less than 500, at least pé ó kéré 500. Torí gbogbo Yorùbá state la fẹ́ tọ̀, gbogbo ibẹ̀ náà dẹ̀ ti pè mí pé àwọn ti rẹ́dì. So ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́, à ń bọ̀ lọ́sẹ̀ yìí, àsọjọ́ o, à ń bọ̀ lọ́sẹ̀ yìí. Ẹ pè mí, ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́, ẹ pè mí kí n lè send the venue sí yín pé bí báyìí láti fẹ́ pàdé. Nọ́mbà ni mo fi síbi, nọ́mbà yẹn ni kẹ́ ẹ send sí. Ẹ kàn béèrè pé send your account. Màá send, mi ò lè fa àkáǹtì mi sí gbangba ìta ń bí for security reason, ẹ̀yin náà mọ̀. Kọ́ máa lọ block wa lákáǹtì. So ẹ kàn nọ́mbà tí mo ti fi síta yìí 07046092484. Ẹ kàn message sí pé please send your account for donation. I will send it to you. Ẹ donate ní tẹ́ bá fẹ́ donate síbẹ̀. Ìrìn yẹn ẹ̀yin fúnra yín mọ̀ pé ìrìn tó ṣe kókó ni. Tí àwọn Ondo state ni mo fi hàn yín sìn yìí o. À ń lọ sọ́ṣun, à ń lọ Èkó, à ń lọ Ògùn, gbogbo ẹ̀ ẹ jọ̀ọ́ ní gbogbo ọ̀nà ẹ dìde ìrànlọ́wọ́ fún wa. Kò ní bàjẹ́, kò ní burú. Àsìkò ti tó tá a gbọ́dọ̀ dìde o. Ẹ jẹ́ ń lọ dá àlejò tó bá láti Ọ̀ṣun kí lọ dá wọn lóhùn. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Nọ́mbà mi nìyẹn, ẹ contact mi, màá dá yín lóhùn. Ẹ ṣé, mo dúpẹ́. Ọmọlúkà lórúkọ tí mò ń jẹ́. Ẹ dìde o. Ọ̀rọ̀ pọ̀ tá a sì fẹ́ sọ ṣùgbọ́n kò sáyè lénìí. Àtúnpàdé lọ́la. Ẹjọ́, enough of ẹjọ́, a fẹ́ reaction.
You want to start seeing action. Thank you and God bless you all. Oòduà gbè wá o.